ẹ káàbọ̀ padà sórí ètò yín Èjì Òwúrọ̀ ẹ rí pé ẹgbàánuwo lecture tí bàbá bá wa sọ ọlọmọsàjì oṣogbo aláǹfààní ní báyìí àlejò mi kejì náà ti wà lórí ìkàlẹ̀ ń bí pẹ̀lú mi àwọn náà ni bàbá Fadilatu Sheikh tí ẹ ti mọ̀ bí ẹni mowó tó yẹ pé a ti bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ kan láti jẹ ẹjọ́ tí wọ́n ní pẹ̀lú ògùn Ọlọ́run ọ̀rọ̀ yẹn máa tún ní continuity àwọn náà ni bàbá Fadilatu Sheikh Alhaji wa Ismail Murzek Agbeti. Salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ẹ káàbọ̀ níbi tí a bọ̀rọ̀ dé níjẹ̀ jọ ńbẹ̀ láti gbé lé ní pẹ̀lú ògùn Ọlọ́run à ń sọ̀rọ̀ nípa Islam nípa tá à ń pè ní ẹ̀sìn Islam ẹ̀rẹ̀ ti ṣàlàyé fún wa pé ẹ̀sìn Islam ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn gbogbo àwọn ànábì Ọlọ́run bí tá a wá bọ̀rọ̀ dé tẹ́ ẹ bọ̀rọ̀ dé ni pé ẹ̀sìn Islam yìí gangan ni gbogbo àwọn ànábì Ọlọ́run pátá ni wọ́n mú wa kọ́dà tẹ́ dérí ànábì Ìsá tí jẹ́ Jésù ẹ wá lẹ́ yànnàná rẹ̀ lẹ́yọ ẹyọ ẹlẹ́ máa yànnàná ẹ̀ fún wa gbogbo ẹ̀ ló ní evidence ibi tá a dé nu aya Al-Qur'an tẹ́ ń tú lọ níjẹ̀jọ́ nan shara'a lakum min ad-din gbàgbé ma wasa bihi Nuhan na'am a'udhu billahi samina alim minash shaitanir rajim bismillahir rahmanir rahim amdan liman a'lama bil qalami ma lam ya'lam summa salatu wassalamu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim aki Ọlọ́run aki Ànábì sallam boju tó wà aki Ọlọ́run ọlá rẹ̀ oore ajẹjẹ tán rẹ̀ kó má bá wa gbé ní èdè Islam Quran 21 verse 24 ọ̀rọ̀ fún kadala Muhammad sallam ọlọ́ni látẹ́ ó ní yá ayọ́ bada a'udhu billahi minash shaitanir rajim ó ní yá ayọ́ alladhina amanu la tadkhulu buyutan ghayra buyutikum hatta tastanisu wa tusallimu ala ahliha. So ọlọ́ni oh you will believe enter not houses other than your own and seek permission from the occupiers of the home. Ẹ gbọ́dọ̀ wọlé kan o tí kì í ṣe lé yín àfi kẹ́ gbà yẹn dá pẹ̀lú kẹ́ kí wọn pẹ̀lú kíkẹ́ àlàáfíà kíkẹ́ náà ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Luke chapter 10 verse 5 Jésù náà ní ilé kílé tẹ̀yìn bá wọ̀ Luke chapter 10 ìwé Luke orí kẹwàá ẹsẹ̀ karùn-ún ó ní ilé kílé tẹ̀yìn bá wọ̀ ẹ sọ fún pé àlàáfíà fún nílé yìí èsì pé ìtumọ̀ àlàáfíà náà ní assalam ìfún lédè àwọn ará Greek wọ́n ní ashalom shalom alaikum. So wojú tó ń wò àlàáfíà Ọlọ́run kò ní fìnnà kankan wá sílẹ̀ gẹ́gẹ́ bí tí àwọn àtọkùn wa sọ kí àwọn ọba ọlọ́mọ ní kí Islam ibi tá a fi gún sí níjẹ̀ ẹjọ́ náà ní Quran chapter 42 verse 13 tọ́lọ̀ ní sharo alakum minadin ma wa sọ bí Nuhan ọlọ́láwà là ń ṣàlẹ̀ tó ń jẹ́sìn fún yín èyí tẹ́ báwọ̀ Ọlọ́run sọ kalẹ̀ fún Ànábì Nuh alayhi salam wa ma wa sọ yìí nàbí Ibrahim Ọlọ́run the same emisruta fún Nuh alayhi salam onola fún Ànábì wa Nuhu prophet Noah. So yẹn nìyẹn wọ́n gbé Quran chapter 41 verse 43 Ọlọ́run tún sọ fún Ànábì sallallahu alayhi wa sallam ó ní ma yuqalu lak illa ma qad qila lirrusul min qablik. Nothing was said unto you that is being new. Kò sí ní ta sọ fún tó jẹ́ tuntun that sọ fún àwọn tó ti wá kéde Ànábì tó wá sáyé Quran 43 verse 45 ó ní was'al ìyọ̀lọ́bì tó lọ tí wà lẹ́ nìyẹn ní tó ń fa comparison nìyẹn came a contrast between one or two. So no ni wasial and question thou. Lord bere man aridalina min koblika min rudulina. Àwọn tati ránṣẹ́ na àwọn messengers were the prophet that have been in the world that has been on this hemisphere before your advent. Lord question the one. Lord we ta fẹ́ràn wọn. Ajalna min dunu rahman ala tajibadun. Ǹjẹ́ ni kan ṣe mi lẹ́yìn mi Ọlọ́run. Ǹjẹ́ is there anywhere Jesus said worship me, sìn mí? Ṣé àwọn bí tí into akọ́kọ́ rújú Quran chapter 2 verse 136 wà tí Muslim jẹ́ kí lè wà back of your mind. A Muslim tí ò bá gbàgbọ́ nínú Jésù kò lè wà àlùjánnà kò lè wọ jọba Ọlọ́run ò gbàgbé ẹ̀ ò lè wọ tó máa ń pín kò lè kẹ́ tó bá kírun kò lè wọ àmọ́ ìgbàgbọ́ yẹn ló fẹ́rì sí títí gbàgbọ́ ọmọlẹ́yìn Kristi. Gbàgbọ́ yẹn ni pé Ọlọ́run wọn ránṣẹ́ sáyé Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run ni prophet ni if you want to John chapter 5 verse 30 just by myself I can't do nothing. Only me ò lè ṣe nǹkan kan fúnra lára mi as I hear I judge for my judgment is just for I do not come to do the will of mine but the will of he that sent me. Only me ò wá láti wá ṣe ìdájọ́ ara mi ìdájọ́ fúnra mi ó ní bí mo ti ń gbọ́ èmi ń dájọ́ torí mi ò wá ṣe ìfẹ́ ti ká lára mi bí kò ṣe ìfẹ́ bàbá tó ṣe kí ni o tó rán mi ń ṣe. So n tá à ń pè ní Islam gangan ibi tá ti bẹ̀rẹ̀ níjẹ̀jọ́ nìyẹn pé kí ni mọ̀mọ́nà Islam what's the meaning of Islam? Islam unlike other faith ibi tí àwọn ibi tí comparison ti ń wà nìyẹn lákòójú ẹni sìn Quran 3:19 I told you last week Ọlọ́run inna dina in the law al-Islam the only religion before me was Islam. Quran 3:85 ó ní wa man yabtaghi ghayra al-Islami dinan
falan yukbala minhu. Whoever seek other faith apart from Islam will never and not be accepted of him or her. Wa fil akhirah min al-khasirin. Ọlọ́run wa man yabtaghi ghayra al-islam dinan. Whoever seek other faith outside Islam, whoever ento egbe gbogbo lọ́wọ́ o ta bá check lálẹ́ kíámà ta gbogbo Islam ló gbé lọ́wọ́ ó ní falan yukbala minhu ani gba lọ́wọ́ rẹ̀. Wa fil akhirah min al-khasirin. On the day of recompense or accountability, he or she will be in the company of the losers. I'm a believer when you fall. So pé àwọn ọ̀rọ̀ yìí kì í ṣe pé láti gbà yín níjà láti bú yàn. Islam yìí sì máa ń bú yàn. Mùsùlùmí kèé máa ń bú yàn. Quran chapter 16 verse 125 to 9. Ọlọ́run ìdíwù ilà sabili rabbika bil hikma wal mau'izatil hasana. Invite people to the way of thy Lord with wisdom. Pèpè sójú ọ̀nà ẹ̀sìn pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye wal mau'izatil hasana àti wàásù tó dáa. Kìí kan sọ ìṣe bá ń búyàn in tá à ń kà tá a kà òun là ń sọ so wá ìwọ o lè gbọ́ kó gbà o lè má gbà it's not under by force. Quran chapter 2 verse 156 Ọlọ́run ní la ikraha fìdí ó ní no compulsion in religion nígbàgbọ́ propaganda ni pé àtàwọn ẹni tó ń polongo ẹ̀sìn ànábì mọ́mọ́ múdà lọ́wọ́ tún Quran lọ́wọ́ sí propaganda ni kò sí nowhere èmi lè fún ẹlẹ́yà àkójọ kan ní Bíbélì Luke 22 verse 35 where Jesus said categorically, whoever among you do not have sword should sell his bags and buy one. Ètò ìbá lápò ètò ìbá nídà nínú yín kó lọ ta báàgì rẹ̀ kó fẹ́ ra ẹ̀dá to do what? Kí ló fi dà ṣe? Jákò mẹ́. So kò sí àyà kan ní Kùránì tí àwọn sọ pé ẹ lọ ra dà. Ànábì ò yẹ ṣe kò yẹ ṣe. So náà dáṣọ ni pé Islam ń ṣe sí kó fòsì yẹn má fòsì yẹn ṣe ẹ̀sìn tó bá wù kó ṣe ṣùgbọ́n òdodo yẹn has to be established. Quran 7 verse 6 onífàlànà alánà ladina òrìdílà ilayhim. Olúwa máa bí àwọn tá a ránṣẹ́ sí àwọn alẹ́dí onífàlànà alánà ladina òrìdílà ilayhim àwọn tá a ránṣẹ́ sí a máa bí wọn tó jíṣẹ́ fún ẹ. Was our message conveyed unto you? Wala nasi alánà al-mursalin and the messengers or the prophet too will be questioned as well. Ezekiel 3 verse 18 to 20 onífàlànà ìbúburú kan tó ń rìn ọ̀nà búburú tí wọn kò sì kìlọ̀ fún kó fi ọ̀nà búburú rẹ̀ sílẹ̀ ó ní búburú náà yóò kún tòótọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ ọrùn rẹ̀ ló ṣe kí ni ó ló wà ó ní àmọ́ tí wọ́n bá rí èèyàn kan tó jẹ́ ní búburú tó ń rìn ní ọ̀nà búburú tí wọ́n sì kìlọ̀ fún kó fi ọ̀nà búburú rẹ̀ sílẹ̀ tó mú tí kò pa ọ̀nà búburú rẹ̀ tì ó ní tó bá kú ọrùn rẹ̀ ṣe kí ni ó ọrùn rẹ̀ mọ́ ní táwọn fẹ́ fi lélẹ̀ nìyẹn so now Ọlọ́run tó fún Ànábì sallallahu alaihi wasallam pé Islam yẹn sọ pé ó tún sọ pé láti ráyà Quran sọ pé Islam lélẹ̀ lápòjúwe ẹni ní àfáà yẹn bó de ilé ẹgbẹ́ mọ báìbù tó ṣé kò wá ní tó dárúkọ Christian gbélé ni ó wà o Ọlọ́run fà bò sí o èmi sọ authoritatively pé ọ̀nà mẹ́ta péré ló ti lè rí the word Christian in the Bible authoritatively màá sọ kan náà ẹ̀fọn eléyìí kó lè bá tẹ̀lé níjọ́ mẹ́jọ màá sọ kan fún ẹ àkọ́kọ́ mbẹ́ ó wà ní Iṣẹ́ Apostolic Act of Apostles chapter 11 verse 25 to 26. Only and Barnabas left Tarsus to seek Saul, and when he found him, he took him to Antioch. Only Barnabas jáde láti lọ wá Sọ́ọ̀lù. So Barnabas lórí Jésù rí. Òun àánú àwọn àádọ́rin ọmọlẹ́yìn Jésù. According to the book of Luke chapter 10, verse 1 to 5. Sẹ́rí kẹ́ tó tú bẹ̀ yẹn, kẹ́ tó ṣàlàyé bẹ̀. Gbòtòrò àwọn ẹni tí ń jòkó, àwọn tí ń gbọ́ wọn lé gan, kálukú sáré wá báírò, wọ́n ti ń kọ gbòtẹ́ ń sọ́ọ́lẹ̀. Ẹ̀mí ẹ̀jẹ̀ sáré lọ sókè lọ́hùn ká padà ná. Bàbá bá dé, bàbá ò tí ì lọ o. Bàbá àgbẹ̀ tí wọ́n sì wà ń kalẹ̀. Ẹ̀jẹ̀ lọ sókè lọ́hùn ká dé ní.